Ìbà ní ọwọ́ Ọlọ́run Elédùmarè, ìbà èèyàn. Mo júbà ẹ̀yin ìyá, mo júbà ẹ̀yin bàbá, mo júbà ẹ̀yin tó nílé ayé. Ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá. Mo júbà Olúwo, ìbà pènà, ìbà ẹ̀yin àfáà, ìbà ẹ̀yin wòlíì, ìbà yín ni mo ṣe lónìí o. Ẹ jẹ́ kí n tẹlẹ̀ yìí pẹ́, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ̀. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, mo kí yín káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Arámidé, ọmọ gbogbo ẹ̀yin àfáà, ọmọ gbogbo ẹ̀yin pásítọ̀, ọmọ gbogbo ẹ̀yin adáhunṣe. Ẹ dákun, ọmọ yín ni mo jẹ́ o. Ìbà yín náà ni mo ṣe lónìí. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín bá mi subscribe. Babaláwo labá jẹ́ ni pásítọ̀ ni wà ní yíkì ìtàbá òwò jẹ́. Ẹ dákun bá mi subscribe, ẹ bá mi share program yìí. A jẹ́ fún yín bí idán, á là fún yín bí òrùn. Ilé tí mo mú wá fún wa lónìí yìí, iṣẹ́ ẹ̀yọ́nú Asina ni. Ẹ̀yọ́nú Asina, kí náà ń pè ní ẹ̀yọ́nú? Ẹ̀yọ́nú náà ni pé tọmọdé bá ti rí èèyàn, wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn. Tágbàlagbà bá ti rí èèyàn, wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn. Kódà bó ò sí nílé, wọn ò ní kóyàn kéré. Àwọn yín lágbájá ò jẹ́ bẹ́ẹ̀. Ìfẹ́ ni o. Ìfẹ́ ni. Tó bá nífẹ̀ẹ́ èèyàn ládùúgbò, wọn ní ta ni? Ọ̀rọ̀ wo ló ń sọ? Èèyàn di ẹ̀fọn nìyẹn. Ẹ̀pẹ́fọn, ayé ò fẹ́ gbọ́n ẹ̀fọn. Bẹ́fọn sì lóhùn tó, ayé ò ní fẹ́ gbọ́. Ayé ò mọ̀ yọ́nú sí èèyàn, ayé ò mọ̀ nífẹ̀ẹ́ èèyàn. Ẹ wá rí Asina ni pé tí ó bá kù díẹ̀ káàtó tó fẹ́ dagun fún ọ̀tá wa, àyàjà fún àwa ọkùnrin, kò ní dagun fún wa láṣẹ Èdùmàrè. Owó náà fi ń sayé, àáròwó sayé o. Ọwọ́ ò ní kan ìsàlẹ̀ àpò. Tí obìnrin bá lè ń fowó lẹ̀ fún ọkùnrin, èèyàn dẹni ẹ̀yẹ nìyẹn o. Èèyàn gbóòórùn ara ẹ̀ nù. Àwọn ọkùnrin tó fi lè mú tí nǹkan bá rọ sáfẹ́rẹ́, tóbìnrin fowó lẹ̀ lénìí tó fílẹ̀ lọ́la. Má jẹ́ kí àbúrò ẹ̀ wá láti ilé o, má jẹ́ ká wá kí táìmù yẹn kó tó máa fowó lẹ̀ kẹ́ máa jọ jẹun. Àwọn gbóòórùn ara ẹ̀. Àtèmi àti yín, àṣírí wa ó máa bò. Àwọn anídàkàtàkà torí kan. Àṣírí àwọn ìyàwó wa á bò. Àwọn náà nídàkàtàkà torí kan. Àwọn obìnrin àtọkùnrin a máa ń pawọ́ pọ̀ ni. Bá pawọ́ pọ̀, á dìbí tá à ń lọ. Ilé tí mo mú wá fún wa lónìí, má jẹ́ kọ́rọ̀ mi pọ̀ lórí iṣẹ́ bíbò àṣírí àánú ni. Bá mi lọ wá ewé yìí, ewé origin. Ewé origin, òun náà ni ẹ̀ ń wò yìí. Àti ewé afẹ́lóru. Ewé afẹ́lóru. Àwọn nǹkan tá a máa wá náà nìyẹn. Àti ẹyin adìẹ ìbílẹ̀. Ẹyin adìẹ ìbílẹ̀. Àwọn nǹkan tá a máa wá nìyẹn. Pẹ̀lú ọtí lord tàbí shinap, ìkànnú ọtí méjèèjì náà ni a máa wá. Ẹ wá rí ewé méjèèjì yìí, ẹ jẹ́ ká gbó. Ọtí làá fi gbó. Bó ṣe jẹ́ nìyẹn. Ọtí làá fi gbó. A lè kọ́kọ́ gún lódó, ó lè ṣe dáadáa. Ẹ jẹ́ ká wá da ọtí lé lórí. Bá ti da ọtí lé lórí, ẹ jẹ́ ká wá gbó dáadáa. Ká wá fi àjọ̀ tàbí aṣẹ́ ká fi ṣẹ́. Tó bá ti wá ṣẹ́, a máa wá mú ẹyin ìbílẹ̀. Ẹ jẹ́ kí n fi ẹyin ìbílẹ̀ tá à mú, ẹ jẹ́ kí n fi hàn wá. A fi aláṣẹ́ tá ti fi ṣẹ́ omi yẹn, tá ti gba omi yẹn síbì kan. A wá rọ omi yẹn padà sínú. A dá omi tí a ti gbó, tá ti fún,
á wá dà padà sínú ìgò. Ẹ dà padà sínú ẹ̀. Ẹ jẹ́ ká wá fọ́ ẹyin òróró mẹ́ta. Ẹyin òróró mẹ́ta. Ẹ jẹ́ ká wá fọ́ sí inú ẹ̀. Ṣé a ti fọ́ sínú ẹ̀? Tá bá ti fẹ́ lò ó, tá ti fọ́ sínú ẹ̀, ẹ bu oyin díẹ̀, ẹ tú díẹ̀ sí i. Oyin díẹ̀ níwọ̀nba, ẹ tú sí i. Tá bá ti wá fẹ́ lò ó, ẹ jẹ́ ká máa jì í pọ̀. Ká máa jì í pọ̀ ní àárọ̀ kùtùkùtù. Ẹ jẹ́ ká máa lò ó, ká máa ṣe àdúrà. Ká máa ṣe àdúrà sí kí a tó lò ó. Bí iṣẹ́ yìí ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wo mi, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di porogodo. Ayé ò ní lù fún wa jó. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè lórí ẹ̀, máa ṣe àlàyé yékéyéké fún yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, mo tún bẹ̀ yín, ẹ dákun, ẹ bá mi subscribe. Ẹ bá mi pín àwọn program yìí. Ẹ bá mi pín àwọn program tí mo ṣe. Ẹ bá mi pín ká, ẹ bá mi fọ́n ká kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ire o. Ó dìgbà kan náà.